now ẹ̀yin èèyàn wa mo kí wa kalẹ̀ lórí ọ̀rọ̀ fídíò tí mo gbé wá níjọ́ kìíní àná níbí jẹta nípa àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n arrest tí àwọn fúlàní lọ kó àwọn ọlọ́pàá kí wọ́n arrest àwọn èrò ẹkùn àmì ẹ̀foríjì mi àwọn èrò ẹkùn tí wọ́n láwọn fúlàní lọ kó ẹran joko àwọn èrò ẹkùn wá dá sí ọ̀rọ̀ yẹn àwọn fúlàní wá san 150 nígbà tí wọ́n bá délé bàbá wọn wá yarí pé láyéláyé pé fúlàní lẹ́tọ̀ọ́ láti jẹ oko ibi tó bá wù wọ́n wá fi ọlọ́pàá wọ́n wá fi arrest àwọn èrò ẹkùn ọ̀rọ̀ yìí ẹ wá gbọ́ nǹkan tí Tani Olohun ohun tó wí àti fídíò tó gbé jáde ṣe mọ̀ pé àwa ò rí fídíò ibi tí wọ́n ti ń jẹ oko yẹn gbogbo ẹ̀ wà nù fẹ́ràn tẹ fẹ́ wọ́wọ́ yìí ibi tí wọ́n ti ń fẹ́ràn jẹ oko tí wọ́n ká wọn mọ́ bẹ̀ ẹni tó lóko dẹ̀ rọra rẹ́kọ̀dù ẹ̀ ó rọra farabalẹ̀ ṣe fídíò ẹ̀ dáadáa òun ni mo fẹ́ kí ẹ wá farabalẹ̀ kí ẹ wá gbọ́ bí gbogbo ẹ ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin ènìyàn wa àgbàrá òjò lòun nílé ń wò àwa ni a ò ní gbà fún wọn nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá wà lórí àpèrè ilẹ̀ Nàìjíríà tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ sí wa ẹ rí pé ó kọjá bá a ṣe rò lọ ẹ̀yin ènìyàn wa kò jù báyìí náà lọ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan bó ṣe ṣẹlẹ̀ kò ní bàjẹ́. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá akéwì olóòfin tó alárùn káàkiri àgbàlá yípa pátá bó jẹ́ yóò ní fọ́ èyí tẹ́ ń gbọ́ òní di láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ Fá. ìjọba Bọ́lá Ahmed Tinubu bàbá wa ààrẹ ẹ gbà wá o olóyè Sunday Igboho ọmọ ọkọ odidi ọmọ ọkọ lọ́gbọ́n màlè ẹ gbà wá torí àwọn Fúlàní yìí ni o nílùú Èjìgbò wọ́n ń pa wá lára púpọ̀ jù kí n tó sọ̀rọ̀ lọ kí n tó wọnú ọ̀rọ̀ yẹn jìnnà ẹ kọ wo táwọn Fúlàní yẹn ṣe nílùú Èjìgbò ẹbọ tí wọ́n ṣe. ṣẹ́rí àwọn ẹran wọn lẹ́rí tó ń jẹ màálù yẹn o àwọn ẹran wọn lẹ́rí àwọn màálù wọn lẹ́rí tí wọ́n ń jẹ oko yẹn nílùú Èjìgbò inú mi dùn pé wọ́n rìkọ́dù fídíò yẹn fún gbogbo wa láti rí. ok ọ̀pọ̀lọpọ̀ fúnra ni màá mú wá tó ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí wípé àti Fúlàní ti ń dáná o àti tí ń jíyàn gbé tí ń yìnbọn o ọ̀kan náà gbogbo wọn àti tí ń dáná àti tó gbìyànjú àti tó jíyàn gbé tó ń yìnbọn ojú káyè tí ń dára mọ́ náà ni tó yóò bá ka mọ́ òun náà jíyàn gbé yóò yìnbọn wọ́n ti ń yàn wá jẹ tipẹ́tipẹ́ tá a ṣàkíyèsí ẹ̀yẹn ló mú ọmọkùnrin kan jáde máa play fídíò tiẹ̀ náà tí máa sọ̀rọ̀ débẹ̀ ló sọ wípé olóyè Sunday Igboho lè lé àwọn kúrò nígbó kò lè ní káwọn wá máa sin màálù ń gbòòrò nítorí pé àwọn òṣèré máa kẹran jẹko àwọn sì ti máa ṣe yanjú ẹ̀ èyí ló tẹ́yẹ̀ bá lè sọ́mà lórí ilẹ̀ Yorùbá dájúdájú kò sówó kọjá pé Fúlàní tí wọn ò jẹ́ ṣùgbọ́n Yorùbá akẹ́fẹ́ mọ́ gbàbọ̀dẹ̀ ọmọ nǹkan pé ọ̀tọ̀ ní Fúlàní tí ń dáná ọ̀tọ̀ ní Fúlàní tí ń gbébọn ẹ̀jẹ̀ sẹ́ńtẹ́ lọ kó màálù jẹ oko rẹ̀ tó ti retí oru oko sẹ́ẹ̀ ti pásáyé kí wọ́n mọ̀ kí mọ́ àdénà pẹ̀lú ní tó ṣẹlẹ̀ ní nílùú Èjìgbò àwọn Fúlàní wọ́n lọ kó màálù jẹ oko olóko gbọ́ olóko lọ pa àwọn àmọ̀tẹ́kùn olóko lọ pa àwọn irú ẹkùn ẹforíjì mi mẹ́rin jáde irú ẹkùn olóko lọ pa àwọn irú ẹkùn nígbà táwọn ikọ̀ ọmọ irú ẹkùn tí olóyè Sunday Igboho dálẹ̀ nígbà táwọn ọmọ ikọ̀ irú ẹkùn tán débẹ̀ wọn ò pa àwọn Fúlàní wọn ò lù wọ́n o wọ́n kàn rí pa àwọn márùn Fúlàní yẹn wọ́n dẹ̀ sí ti wọn dáhùn olóko ẹni yìí ó ti kó màálù jẹko bó láyé ṣe wọ́n sọ̀rọ̀ Fúlàní lówó san Fúlàní lọ́pẹ́ òun fún wọn lẹ́yìn 100,000 òun fún wọn 50,000 ó sá sọ̀rọ̀ olóko sọ pé irọ́ o 200,000 lòun ó gbà o wípé 200,000 ló lè gbà last wọ́n sá rún àwọn ìlú ẹkùn náà bá wọn dá sí kún wọ́n fèsì bí kan ju bí kan lọ wọ́n sọ pé kólókó san 200,000 wọ́n ní kí Fúlàní san 150,000 fún olóko Fúlàní san 150,000 fún olóko tán nígbà tẹ̀kú ń bẹ̀ kọ́lọ̀ ń sànú wa gbẹ̀rẹ̀mí nígbà tó débẹ̀ tán tẹ́kù ń bẹ̀ tán gbẹ̀rẹ̀mí dẹlẹ́rù
ìṣòro pàdíjà ńlájá gbogbo àwọn àmọ̀tẹ́kùn ẹgbẹ́ àwọn ìlú ẹkùn tí wọ́n dá sọ́rọ̀ bí Fúlàní ti lọ mú ọlọ́pàá nù tí lọ ń kó gbé gbogbo wọn lélẹ́yẹ kọ̀ọ̀kan gbogbo àwọn ọmọ kọ̀ọ̀rú ẹkùn tó dá sọ́rọ̀ yìí ó ti sanwó bí Fúlàní ti lọ mú ọlọ́pàá létí gbé gbogbo wọn lélẹ́yẹ kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan ìjejinú kí ló ṣẹlẹ̀ wọ́n láwọn ti lọ bá àwọn bàbá àwọn tó jẹ́ olórí Fúlàní tó wà lẹ́yìn àwọn bàbá wọn sọ fún wọn pé tí màálù bá jẹ oko nọ́mátìn ni ẹ̀tọ́ yẹ pé kò sí tí olú àwọn ti lè jẹko ẹ̀tọ́ màálù àwọn joko lẹ́ni wú ẹ̀ nílẹ̀ Yorùbá tí kò sì gbọdọ̀ ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ló sì bẹ̀sùgbẹ̀gbà bí àwọn òsì bóyá tọ̀sí lẹ́jọ́ tọ́rọ̀ fọlọ́pàá ni àwọn ọlọ́pàá wọn lọ ń sá àwọn èèyàn káàkiri gbogbo àwọn ọmọ kọ̀ọ̀rú ẹkùn tí wọ́n bá wọn yanjú ọ̀rọ̀ àwọn ọmọ kọ̀ọ̀rú ẹkùn pa màálù kankan o wọn ò lu Fúlàní o wọ́n kàn bá wọn yanjú ẹ̀ náà ni pé tẹ́ àfẹ́ká yanra wa jẹ́ kí máa yẹn ó ní iye báyìí lówó san sá fún 150 ó fólókó 150 tó fólókó ò pé olóko nígbà tí olóko bá kórè oko tẹ́gẹ̀ bá ta tí àgbàdo ta olóko mẹyẹ tí ó rí o olóko ò dáko rẹ̀ torí kí mọ̀lú ò lè bá wá jẹ́ o wípé àwọn ìlú ẹkùn dá sí wípé wọ́n dá sọ̀rọ̀ wọ́n bá wọn yanjú ẹ̀ sí wípé kó sanwó fólóko ó ní wọ́n ká àwọn ọmọ ìlú ẹkùn kiri Èjìgbò sí o àwọn ọmọ kọ̀ọ̀rú ẹkùn wọ́n wá lọ sí police station nílùú Èjìgbò wọ́n náà fi ṣe fọ́nrán tán ṣe wọ́n lẹ́nu onípọ̀ láti ń gbọ́pọ̀n ẹni lọ́fà mọ́ta ti nù ẹ̀yà àjọ fọ́nrán táwọn ọmọ ìkọ̀ọ̀rú ẹkùn ṣe ní police station. gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò lójú ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí yìí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lórí ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ẹni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí bàbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner of police ọlọ́njẹ́ kẹ́mi wọn ogun àìtì ọlọ́njẹ́ àrí wọn pẹ́ àkí ogun ọ̀gá ọlọ́pàá pátá ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi sàmọ́lẹ̀ sí Sunday mo kí àbá mi sí Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódò dẹ ọlọ́njẹ́ mi bàbá ogun ní tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pe ìkan ní ara àwọn kọ̀mọ́ndà wa ní Èjìgbò wípé Fúlàní dáná wọnú oko wọn Fúlàní yẹn tó wọ́n ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwa ka mọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbí ta ni olóko lélẹ́yìí àwọn olóko náà lẹ́wọ̀n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bìnú wọ́n fi bẹ̀bẹ̀ so ní tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú òun bẹ̀ tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ nítorí rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú lẹ́yìn ìgbà tóun gangan fọ́rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó ìtàn rẹ̀. tó ìfún ti sá ọwọ́ àdìjí bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó ogun ọmọ Yorùbá àti ogun ọmọ rẹ̀ kọ̀tọ̀ wà ń lu Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa rú ogun tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débí káwa mọ tán bá rí lọ́bẹ̀ kan fi wá ru ọwọ́ làwọn fi débí báyìí orúkọ mi ròdò kan Abíọ́dún state commandant of state wọ́n dà bàbá sí Sunday Igboho sá tí mo jẹ́ commandant of state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parí láláì. àmì àṣẹ ọ̀rọ̀ bàbá wa ti Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ tẹ́yìn gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan ti ẹ̀fẹ̀ mú èfè gan tó ní fídíò ni tó pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confirm kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko orílẹ̀ tí a lè post ẹ̀ sí gbogbo ayé kí gbogbo ayé wò so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ oko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà orímọ Nàìjíríà kan náà tí ṣe wà papọ̀
tí wàá wọ̀ papọ̀ tí sọ̀rọ̀ sí wọ̀ papọ̀ tẹ wá sọ á di káwọ́ òṣìṣẹ́ kẹ́yìn ọmọ kéré iṣẹ́ nígbà tí rírú rẹ̀ gbogbo ẹ̀ máa lọ́wọ́ kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. so ìdí nìyẹn káwọn fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà dẹ̀ mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé káwọn ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ọ̀dà ìmí lójú débẹ̀ àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wa àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọ́n ìjọ fúrẹ́kì tí wọ́n mú wá bí yẹn làwa wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Prince Olúṣọlá Àlàbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwa bí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbogbò ṣé tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí àbá ń ṣe ẹ dákun láti ṣèwò kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network ìlú Ẹkùn ní Ọ̀ṣun state iná ẹ̀ lórí ọ̀fẹ́. ṣé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn pẹ̀lú olùfẹ́ ojú òkú ní yín tì ohun táwa ń sọ rèé ní ìjọsí tí mo mú fọ́nrán kan wá ẹ̀jẹ̀ tẹ́ bá rí fọ́nrán náà ẹ bá ń pè káwọn èèyàn rí. dáradára ni wá ẹnìkan ò sì lé ní ká má sì sẹ́tà fi ń jẹun bàtà àmúlẹ̀ jà. ó sì ń sọ pé ká máa wá gbé gbòòrò ṣé bàbá rẹ ní ọmọ fún wa lóúnjẹ ń gbòòrò yẹn. tí ọmọ Fúlàní kan tí tó lo fìlà kọ́ Dubai tó sọ tí olóyè Sunday Igboho tí wọ́n sọ fáwọn Fúlàní pé Fúlàní tó wá fẹ́ dáná àní ẹ mọ̀ bá wa gbé ẹ mọ̀ bọ̀ nù gbòòrò ká rojú eyín kẹ́ mọ̀ jẹ́ pé inú gbólẹ̀ mọ̀ tọ̀ tẹ́ẹ̀tì mọ̀ pa wá tẹ́ẹ̀tì mọ̀ jí wa gbé tẹ́ẹ̀tì mọ̀ jẹ wá lóko tọ́mọ Fúlàní kan ní fìlà kọ́ Dubai bóyá àwọn Adélékè ní tẹ́lẹ̀ mi ò tiẹ̀ kú mọ̀ tó jáde torí kí Sunday Igboho mọ̀ bá wọn sọ̀rọ̀ o àwọn táwọn bá kókó jẹ táwọn bá kó mọ̀lú jẹko àwọn tó bá wọn ti yanjú ẹ o táwọn kéré sí tún fi bídí ẹ múlẹ̀ pé àwọn Fúlàní tó ń da mọ̀lú ọ̀tọ̀ àwọn tí jiyàn gbé ọ̀tọ̀ pọ̀ sí ìtàwọn ilé wa ń ṣe ṣé wàá bójú mu báyìí wọ́n ti rí kéèyàn káwọn kókó jẹ mọ̀lú bí ẹ̀tọ́ mo wá fi àsìkò ibẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ gbà lọ àwọn Fúlàní ó yẹ kó nígbésẹ̀ tí ẹ mọ̀ ṣe fún wọn tẹ́ mọ̀ gbàràn wà lọ́wọ́ lórí àwọn Fúlàní tó fi jẹ́ pé tí kanu wọn bá kókó jẹ màálù ìjìyà kan wó yẹ kí jìyà wà bí fún wọn lábẹ́ òfin tó fi jẹ́ pé tí kẹ́ bá kó jẹ màálù ẹnìkan tẹ́ pé wọn ẹlẹ́wọ̀n ni ìbí òní lọ kókó màálù jẹ oko níjọ́ mi àti pàápàá bọ̀bọ̀ tó sọ̀rọ̀ jọ yẹn wípé fún bọ̀ màálù àwọn ti mọ̀ jẹ ko Sunday Igboho kò láṣẹ lórí pé kébòlù àwọn mọ̀ jẹ ko bọ̀bọ̀ yẹn ẹ bá wa bó ṣe gbé bọ̀bọ̀ yẹn àwọn ló fún àwọn Fúlàní yòókù Ọ̀ṣun ṣẹ̀tì ọ̀bọ̀ yẹn náà wà àwọn ló fún àwọn Fúlàní yòókù lágbára láti mọ kó ẹran jẹko láti mọ kó ẹran jẹko lóko sọ́lọ́kọ gbin ọ̀sẹ̀ ìkọ́ ọ̀gbìn fún Fúlàní ni ẹ dákun gbogbo ẹ̀mọ olóògbé wa ẹ̀yọ́ ọmọ Yorùbá káàkiri àgbálá ayé gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ àlàáfíà ẹ dákun ẹ gbà ló àwọn Fúlàní yìí pàápàá jùlọ police headquarter Èjìgbò DPO tó wà ń bẹ̀ àfi àsìkò iṣẹ́ ìbẹ́sẹ̀ ìṣẹ́yìn náà ẹ dákun ẹ jẹ́ kí ìdájọ́ òdodo kó ẹ fìdí òdodo múlẹ̀ lórí ọ̀rọ̀ yìí pàápàá jùlọ kẹ́ ẹ tó lọ́mọ káwọn èèyàn ẹ mọ̀ fìdí òdodo múlẹ̀ ẹ mọ̀ rí àrídájú òdodo kẹ́ ẹ lọ́mọ káwọn èèyàn kékeré àwọn ìlú ẹkùn tí wọ́n lé tẹ̀lé kósìn kékeré àwọn ìlú Fúlàní yẹn wọn ò lù wọn ò sá wọn ò fi yẹn kan ṣe látàrí kó sanwó ọ wá lọ bá àwọn bàbá rẹ̀ nílé wọn á ní kò yẹ kó sanwó yẹn ipá àwọn lẹ́tọ̀ọ́ àti mọ̀ jẹ́ko nílùú bo ẹ̀yin ọlọ́pàá àlùwà ẹ dákun ẹ mọ́ gbàbọ̀dé fún wa o ẹ jọ àrò yẹn à ń bẹ̀ yín ni tọ́wọ́ bá ti rí báyìí ẹ dákun ẹ bá wa ṣèwádìí òdodo káyọ̀ mọ́ bá fìdí òtítọ́ múlẹ̀ ìlú Nàìjíríà ní bàjẹ́ ilẹ̀ ìbọn nípa rẹ̀ darapọ̀ gbogbo ẹ̀yin ẹgbẹ́ ìlú ẹkùn mo gbé sàdákàtà fún yín mo gbé sùbàdàdẹ fún yín látòrí olórí ìlú ọkọ̀ pátá olóyè Sunday Igboho ṣà ọmọkọ odidi ọmọkọ lògùn ọmọ àlè ojú òní tíyin o gbogbo ọmọ olólùfẹ́ Yorùbá ojú òní tíyin o láti lọ Olódùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ káàrọ̀ Nàìjíríà ò ní bàjẹ́ fún gbẹ̀yìn tẹ̀ wò wá ojú tẹ̀ fi wò ní fún ìtẹ̀ fi wò nídìí mo kọ́ ẹ̀ làbọ̀rú ẹ̀ làbọ̀yè bọ́ ṣiṣẹ́.